lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé ẹ jẹ́ kí Islam lẹ̀ Yorùbá ẹ jẹ́ ó sinmi àti rásìrí yín pé wọ́n ń kọ script fún yín ni alhamdulillah wọ́n ń kọ script fún yín àtẹ̀yìn àtàwọn tẹ́ ẹ jọ ń kọ script fúnra yín ojú wa náà ni ó ṣe bẹ́ẹ̀ ṣe gúnlẹ̀ rè àfi tẹ́ ẹ bá túbá ẹ̀yin náà wá wà gbáko kéèyàn ó dúró síbì kan kọ́ lọ́ máa gba script ìwọ tó ti tó tójú bọ́ wọ́n dẹ̀ sọ ọ́ dẹrú ẹ wá sọ àwọn ọmọlẹ́kẹ́ ó dẹrú ẹ ń kọ script fún wọn tẹ́ bá ti ní bàjẹ́ kan tẹ́ ẹ fẹ́ ṣe láwùjọ ẹ wá wọ ọlọ́run ọba tó ní innahu la yuhibbu dhalimin ọlọ́run ló wọ̀n fẹ́ràn alábòsí ó tún sọ ọ́nù suratul Qalam pé sanastadrijuhum min haythu la ya'lamun Allahu akbar àfa àti àwọn kọ script fún ọwọ́ ní ọ̀sà ti fẹ́ ba yí òun jẹ́ bó ó sì lóhùn ò ní ọ̀sà tẹ́lẹ̀ ó ní di script náà ni òun ti develop ọ̀sà àfikẹ́ lọ túbá o àfikẹ́ lọ túbá ìgbà náà sì ní ojoojúmọ́ lẹ́ẹ̀fì máa jáde ẹ lẹ́ ń ṣe check and balance ẹ jáde lọ́sàn-án ẹ jáde lóru ẹ mọ̀ sọ fáwọn èèyàn pé ó yá ẹ máa bá wa dá sí ẹ máa dá sí olóore àsowó táwọn èèyàn ń dá sí orí prógráàmù fún yín ẹnu yín lẹ́fi sọ pé ó ní bẹ́ẹ̀ ṣe máa ń sa ẹ̀ ń sa owó àwọn èèyàn nísàkúsà la ilaha illallah àṣírí gbogbo yín ò ní bò bọ́lọ́run ṣe máa ọlọ́run ti lọ́wọ́ máa yọ sí yín lọ́nà tẹ́ ẹ̀ lérò wọ́n fi máa yọ sí yín nípa rí jàmá akànwá aṣọ ilé ìkọ́ńkálùkù fi mọ̀ pé à ń gbọ́ sí ti ń lọ o a sì mọ àwọn nǹkan tá a lè sọ lórí ìkọ̀ọ̀kan rẹ̀ àmọ́ àwa ti dá sí yín la nígbà tẹ́ tí ìkànnà àfọ́ ó ní nàìbù zamanana ó ní wàlẹ̀ àìbù fínà àmàlì zamalina àìbù siwana ó ní wà nà hajúdà zamani bigayri dhanbin wàlàù nàftọkọ zamanu lánà hajana